gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní Masọyinbo ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masọyinbo ń bí. Kamari Mama Soyinbo. Kamari Masọyinbo ń bí. Kamari Mama Soyinbo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yìí, ètò Masọyinbo. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Ìlú mọ̀ọ́ká wa ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà tó tún bá ọkọ̀ dé láti iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n jẹ́ Revimatics. Wọ́n á gbé ọkọ̀ fún yín tẹ́ bá lọ pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan. Kò tún pin síbẹ̀ o, ó tún bá ilẹ̀ dé láti ọ̀dọ̀ àwọn leisure court. Ilẹ̀ àti ilé làwọn ń tà. Wọ́n wà l'Àbújá, wọ́n wà l'Ákúrẹ́, wọ́n wà l'Ékòó, wọ́n wà ní Òṣogbo. Wọ́n á ní tẹ́ bá lọ pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan báyìí ẹ tún gbalẹ̀ l'Àbújá. Ó dáa. Tí ẹ bá lọ pẹ̀lú 1,500 ẹ gbalẹ̀ l'Ákúrẹ́. Ó ti dáa. Kí lẹ wá nílò láti ṣe? Kẹ́ dáhùn ìbéèrè 10, kẹ́ má fi èdè míì kó èdè Yorùbá, kẹ́ dẹ̀ mọ̀ òkà yín dáadáa. Ló bá tán. Tẹ́ bá wà ní 1,100 kẹ́ sì níbèrè kẹ́ má sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá lẹ́yìn ètò á fún yín nílọ́po lọ́nà méjì. Tí bá dé bo 1,100. 1,100. Ẹ fi èdè míì kún èdè Yorùbá ṣúlẹ̀ ètò. Lẹ́yìn ètò á fún yín nílọ́po lọ́nà méjì. Ṣùgbọ́n tẹ́ bá ṣe àmúlùmálà èdè kẹ́ wà 10,000. Ìyẹn dáa. Elédùà á fún mi ṣe. Ṣé mọ̀ pé fún mi ṣe yàtọ̀ sí bá mi ṣe? Elédùà á bá mi ṣe. Nǹkan tẹ́ ti fẹnu yín sọ ni. Tẹ́lédùà bá fún yín ṣe ẹ sì lè máa tiraka. Elédùà á bá mi ṣe. Ṣùgbọ́n tẹ́lédùà bá yín ṣe ẹ̀yin kàn máa jókòó ni Elédùà á ṣe fún yín. Iṣẹ́ Elédùà lélẹ̀ ó máa bá mi ṣe. Ṣùgbọ́n ẹ mọ̀ mi tẹ́ bá ní ẹ fẹ́ dáhùn gbogbo ìbéèrè yín tẹ́ bá jí ń dáhùn wọn tẹ́ ń gbà wọn owó yín á tún máa gbé pẹ́lí lọ sókè sí àwọn tí wọ́n ṣe agbátẹrù abala tá a wà ní iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń jẹ́ Prone. Tẹ́ bá fẹ́ fowó ránṣẹ́ láti òkè òkun wá sílé níbikíbi lókè òkun wá sí ilé Prone ni kí ẹ máa lò ní gbogbo ìgbà. Ó rọrùn, ìrọ̀rùn ló bá dé. Ìlú mọ̀ọ́ká nìyín, kò séèyàn tó máa sọ pé òun ò mọ̀ yín àfi tí ò bá wo eré àgbéléwò tí ò bá ti wo àwọn eré àgbéléwò tó lámìlaka á sọ pé òun ò mọ̀ yín. Ṣùgbọ́n fún àwọn tán tí mọ̀ yín bẹ́ẹ̀ kí ló kọ yín àti pé ṣá lè máa sọ pé iṣẹ́ wo lẹ̀ ń ṣe? Jide Awobona ni orúkọ tèmi. Òṣèré ni mí, olùkọ̀tàn ni mí. Bẹ́ẹ̀ ni. Bó ti tọ́. Èmi lọmọ ọ̀tẹ́ náà tẹ́gbẹ̀dẹ̀ ọmọ atáwọ̀ tí ní gbowó. Ọmọ tó ní ohun tó yìnbó ni ọmọ agbé ńlá owó pamọ́. Ọmọ ọ̀ṣọ́nà kó yìnbó béèrè wò. Ọmọ agbọ́ kíkan lẹ̀kùn má takìjì bí ò jẹ́ ní wáyà jẹ́ ní wá ẹjẹ́ ìpínlẹ̀ rẹ̀. Ó ń dùn mọ́ mi. Àkíkà. Ó máa ń ní nǹkan kan tó máa ń fún mi ní tó máa ń kan mí lóminú bákan nípa bá a ṣe ń kira wa tó bá ní òyìnbó nú. Bóyá torí pé mi ò fẹ́ràn òyìnbó. Ṣé àwọn ọ̀gá ṣe débì kan tá a máa fún wa ní Ògún tóyìnbó àbí Fá tóyìnbó. Tẹ́ bá ní Ògún tó òyìnbó ìyẹn ni fira wa wé. Ẹ fi Ògún tí àwọn kan ń bọ àwa ni ó tó òyìnbó. Ìyẹn ni wípé a ti rí òyìnbó gẹ́gẹ́ bí Ọlọ́run àti gbéga débi pé àwa sọ pé Ifá ó tó òyìnbó. Up to ni ó tó òyìnbó. Àmọ́ nínú oríkì tèmi mo ju òyìnbó lọ ni o. Ẹ tún sọ. Ọmọ aníhun tó òyìnbó ò ní. Ọmọ aníhun tó ìyẹn ni wípé kí ni wọ́n kí ni wọ́n ní ẹ̀yin lọmọ aníhun tó òyìnbó ò ní. Bẹ́ẹ̀ni. Yóò dáa. Kí lóyìnbó ò ní? Wọn láṣà. Ẹ ṣeun. Kí ẹ tún fẹ́ tẹ́wọ́ gbà mí ni. Ẹ bá fún mi. Ẹ ṣeun.
èmi ò sọ pé wọn láṣà ṣùgbọ́n àṣà ti wá kì ju tiwọn lọ èmi ò dẹ̀ sọ pé ó kì ju tiwọn lọ ṣùgbọ́n ti wá dáa gan bẹ́ẹ̀ni ó dáa gan kò sáṣà dànù bí ó yẹ yí alára ló ń gbára ga káwọn náà máa gbé tiwọn ga. ẹ̀yin èèyàn mi tí ẹ bá fẹ́ fowó ránṣẹ́ sílé láti ibikíbi ní òkè òkun ẹ bẹ̀rẹ̀ sí ń lo pron ṣe rí pẹ̀lú pron ìrọ̀rùn gbáà ló bá dé kí lẹ nílò láti ṣe kẹ́ ẹ gba pron sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín kẹ́ ẹ lo Masọyinbo gẹ́gẹ́ bí ìlànà àtọ̀ láti wọlé ló bá tán nǹkan tó sodo síbẹ̀ ó pọ̀ màá kọ́ yan díẹ̀ fún yín ẹ lè lo tẹ́ bá lo pron ẹ lè gba ìwé pélébé láti lè ra nǹkan tó bá wù yín ọ̀fẹ́ ni o láti lè ra nǹkan tó bá wù yín káàkiri ilé ìtajà ní àgbáyé ó dẹ̀ lè ṣeé ṣe náà kán sowó ìrìnnà yín lọ sí ibikíbi tí ẹ bá fẹ́ ìrọ̀rùn ló bá dé pẹ̀lú pron o kí lẹ nílò láti ṣe kẹ́ ẹ gba pron sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín kẹ́ ẹ lo Masọyinbo gẹ́gẹ́ bí ìlànà àtọ̀ láti wọlé ló bá tán ìrọ̀rùn tó bá dé nìyẹn o ó yá ẹ bẹ̀rẹ̀ sí ń lo pron lénìí kí ẹ jẹ́rìí ọ̀rọ̀ mi o. ó yá bá ń fún ọ níbi ìrà kọ̀ọ̀kan. iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ òwò dé ọmọ aláṣẹ là. kẹ́ tó dáhùn náà kí ni ìyàtọ̀ láàrin iṣẹ́ àti òwò? iṣẹ́ nínú iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ òwò dé ọmọ aláṣẹ là. iṣẹ́ nǹkan kí nǹkan tí èèyàn bá ń ṣe láti máa fi mú owó wọlé òun ni iṣẹ́. owó ní káràkátà ká sọ ení di méjì ká sọ méjì di mẹ́ta káràkátà lówó. ṣùgbọ́n nínú iṣẹ́ náà èèyàn lè sọ ení di méjì ó lè sọ méjì di mẹ́ta. bẹ́ẹ̀ni. iṣẹ́ máa mú wa ṣẹ́ lágbájá iṣẹ́ ní bá ní mo ṣe yín ń sìn mò ń ṣiṣẹ́ mo iṣẹ́ wà fún kí n jẹ kí n mu kí n tẹ́gbẹ́ àbí kí àwọn èèyàn máa sọ̀rọ̀ kémi náà lẹ́nu ọ̀rọ̀ torí mo ní iṣẹ́ tó máa mú mi ṣẹ́ lágbájá ṣẹ́ tí ó túmọ̀ sí to overcome pé mo ti ṣẹ́ ogun àìní o iṣẹ́ nìyẹn ṣùgbọ́n òwò ló máa wòyàn nígbà téèyàn ò bá lè ṣiṣẹ́ mọ́. ìdí nìyẹn wọ́n sọ pé iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ òwò dé ọmọ aláṣẹ là òwò ló lè làyàn nígbà téèyàn ò bá lè ṣiṣẹ́ mọ́. Yorùbá wá sọ wípé ó yá nínú gbogbo nǹkan ní dájú pé o ṣòwò nígbà tí o bá lè ṣiṣẹ́ mọ́ kó wò lè máa wò ẹ́ o ṣùgbọ́n àwa tún gbàgbọ́ pé gbogbo wa kọ́ ló lè ṣòwò. bẹ́ẹ̀ni. owó tẹ bá wá ti pa nídìí iṣẹ́ tẹ́ ẹ ṣe yẹ ẹ wá lọ kó sí òwò ẹnìkan kó máa fi bá yín ṣòwò kó máa ṣòwò èrè tó bá rí lórí ẹ̀ kó máa di tiyín ìyẹn ni wípé yálà ẹ ń ṣe tààrà àbẹ́ ẹ̀ ṣe tààrà ẹ̀ ń ṣòwò. bẹ́ẹ̀ni. ibi tá a ti rí ọ̀rọ̀ fún ìdókòwò ẹ máa wá lọ ra ìdá okòwò ẹlòmíì ìdá ní percentage ẹ máa sọ pé ọ̀rẹ́ mi ibi ilé iṣẹ́ yìí ó dàbí pé ó ní ọjọ́ ọ̀la tó dáa wọ́n ṣòwò tó dáa níbẹ̀ ibi tẹ́ ti ń gba owó ọ̀yà owó oṣù níbi tẹ́ ti ẹ wá máa lọ kó sí ibẹ̀ kán máa fi ṣòwò fún yín kẹ́ lè máa rí owó. àmọ́ àwọn èèyàn kan máa ń lò báyìí mo fẹ́ dá lágbájá lókòwò. ẹ lè dáyàn lókòwò. àmọ́ àwọn èèyàn máa ń dáyàn lókòwò láì ní ìrètí wípé wọ́n fẹ́ gba nǹkan padà. ó ṣeé ṣe kí la máa pè yẹn. ìdókòwò náà ni. ó dà. dá òun ni to form to create. bẹ́ẹ̀ni. ó ti dà. ẹ ti dá mo lè dá yín kí n bí sísì nísìnyí kí n bí pé ó ní nǹkan tó ó ní ọgbọ́n kan tí ó fẹ́ gbé jáde mo lè dá lókòwò kí n ní kó máa mú lọ èwo ni owó tó ń tẹ̀ ṣé nǹkan dá. ó yá bàbá mi. mo máa pín òǹkà yìí ní mo máa pín wẹ́lẹ́wẹ́lẹ́ ní. ó yá ẹ pín. ẹgbẹ̀rún. ọgọ́rùn-ún lọ́nà mẹ́ta. ọ̀ọ́dúnrún nìyẹn. ọ̀ọ́dúnrún.
méje àti mẹ́jọ. ẹ jẹ́ wo 1278 kí ni 78? méjìdínláàádọ́rin. méjìdínlọ́gọ́rin torí 80 ni ọgọ́rin. méjìdínlọ́gọ́rin. lé ní ọ̀ọ́dúnrún lé ní ẹgbẹ̀rún kan. méjìdínláàádọ́rùn lé ní ọ̀ọ́dúnrún lé ní ẹgbẹ̀rún kan. méjìdínlọ́gọ́rin. ọgọ́rin. ìbéèrè kejìdínlọ́gọ́rin lé ní ọ̀ọ́dúnrún lé lẹ́gbẹ̀rún kan. ọ̀dà. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún mi ò fẹ́ sọ lóyìnbó? ẹ kò sọ ṣeré. mi ò fẹ́ sọ. ẹ sọ ṣeré. ètò Masọyinbo la wà. ẹ kò sọ ṣeré. mi ò lè sọ ṣeré. èèwọ̀ ni lórí ètò yìí. ó yá economy. ètò ìlú. ọrọ̀ ajé ìlú. ètò ọrọ̀ ajé. ètò ọrọ̀ ajé ìlú. ètò ọrọ̀ ajé. ètò ọrọ̀ ajé. pàtẹ́wọ́ fúnra rẹ̀. ètò ọrọ̀ ajé. 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 ẹ jẹ́ wo 1965 kí ni 65? márùndínláàádọ́rin lé ní 900 lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lé ní ọgọ́rùn. ẹgbẹ̀rún kan. lé ní ẹgbẹ̀rún kan. ó yá kí ló sọ? Pa òwe Yorùbá méje tó ní ọmọ nínú. Bá mi ná ọmọ mi kò dénú ọlọ́mọ. àbí bá mi ná ọmọ mi kò dénú ọlọ́mọ. Ọ̀gẹ̀dẹ̀ búburú ò ṣe é lábùṣán, ọmọ burúkú ò yálùpá. bẹ́ẹ̀ni. Ọ̀gẹ̀dẹ̀ dúdú ò yábùṣán, ọmọ burúkú ò yálùpá. Ó di méjì. Ẹni bímọ ọmọ ní ó sín. ẹni tí ò bímọ ọmọ ní ó sín. Ó di mẹ́ta. ẹni bímọ láyé ó máa yẹ ẹni tí ó bí o. ẹni bímọ láyé kó máa yẹ ẹni tí ó bí o. ọmọ tí a bí ó ní kú mọ́ wa lójú. ọmọ rere tí ó ní bani lórúkọ jẹ́. fífún wa ọmọ ṣe pàtàkì. Bóyá. ọmọ méje ipò. ó dá ìfi ṣe márùn. ẹ ti sọ méjì ó kù mẹ́ta. mi ti sọ mẹ́ta. mẹ́ta ó kù méjì. ọmọ àjànàkú. ọmọ àjànàkú kì í yára. kì í yára rárá. ọmọ tí ẹyá bá bí ẹyá ní jọ. ọmọ ní wọlédè ni. mo gbìyànjú. ó yá wọ́n ní ìṣọ̀lá ọmọ ní káfílẹ̀ gẹ́gẹ́ Àyìndé wá sí omi tẹ́ni. ọmọ ẹni ò lè ṣe díbẹ̀ bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sídi ọmọ ẹlòmíì. ọmọ ẹni ò lè ṣe díbẹ̀ bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sídi ọmọ ẹlòmíì. Àyìndé wá sí omi tẹ́ni. ó yẹ kó omi ti máa lọ sókè. ẹ dúró
ẹ dúró owó ìsálọ lórí mi ó wọ́n fi ẹ́ jọba ojú ṣògùn àwúre tó fẹ́ jọ lọ́ọ̀ni wọ́n fi. ṣé ẹ máa ń ṣeré ẹ máa ń ṣe ti Gẹ̀ẹ́sì ẹ máa ń ṣe ti. mo máa ń ṣe méjèèjì. méjèèjì èwo lẹ yàn láàyò jù. nígbà tí mo bẹ̀rẹ̀ eré orí ìtàgé èdè Gẹ̀ẹ́sì ni mo fi bẹ̀rẹ̀ tí mo máa ń ṣe lóní paraku àmọ́ nǹkan kan máa ń ó ní bó ṣe máa ń jáde láti inú èèyàn tí èèyàn bá ń ṣeré pẹ̀lú èdè abínibí ẹ̀. bẹ́ẹ̀ni ó máa ń jáde yàtọ̀. ó máa ń jáde yàtọ̀ tá a bá ń sọ Gẹ̀ẹ́sì ìgbà míì ẹ fẹ́ wò pé ṣe é sọ dáadáa tó. bẹ́ẹ̀ni. ẹ máa du sísọ mọ eré tẹ̀ ń ṣe. iṣẹ́ yẹn ń pọ̀ àmọ́ máa ń dùn mọ́yàn. mo sọ Gẹ̀ẹ́sì mo sì tún fakọyọ pẹ̀lú eré tí mò ń ṣe. àmọ́ èdè tiwantiwa tó bá jẹ́ ti ìjìnlẹ̀ òun náà máa ń rí bẹ́ẹ̀. tó bá jẹ́ ti ìjìnlẹ̀ ó máa ń ẹ máa wò pé ṣé mo sọ nǹkan tí n sọ pé n sọ dáadáa báyìí. gẹ́gẹ́ bá ṣe ń ṣe lórí ètò lọ́wọ́lọ́wọ́ báyìí. kí ló wá ṣẹlẹ̀ báyìí. iṣẹ́ ni mò ń ṣe. iṣẹ́ ni. ibà ló ṣe jẹ́ṣẹ́. a gbọ́dọ̀ ṣe eré ìjìnlẹ̀ ká fi Gẹ̀ẹ́sì sínú rẹ̀. bẹ́ẹ̀ni ṣùgbọ́n mo ti wo eré àgbéléwò kan bóyá wọn ò ṣe wọn ẹnìyàn olùdarí eré yẹn bó ṣe sọ pé èyí àwọn ìfọgbọlọgbọgbọ tọpẹ ìfọgbọlọgbọgbà àbátálẹkẹ ló bá dá lóògùn ṣàgbégbà come on. èmi ò mọ ibi tó ti sọ yẹn o èmi ò ń sínú orí orí báwọn ẹ lè rí mi ń bẹ. mo gbọ́ mo ní come on lọ́lẹ̀. kò sẹ́ni tí ò lè ṣe àṣìṣe. bẹ́ẹ̀ni. àmọ́ tí wa bá wà ń bẹ irọ́ ẹ parẹ́. ẹ jẹun tún mú. ẹ tún mú ẹ tún yà. bẹ́ẹ̀ni. ó yá ẹ tẹ̀síwájú. ìbéèrè keje lé ní ẹ bá mi wò. ọ̀ọ́dúnrún. ó lé ní ọ̀ọ́dúnrún ó lé ní ẹgbẹ̀rún kan. bẹ́ẹ̀ni. kí ni ìyàtọ̀ láàrin rédò ẹkù dòdò eku eku àti ẹkú dòmí ẹkú mo mọ àkọ́kọ́ yìí. kí ni. ẹkù ni aṣọ tí àwọn eégún máa ń wọ̀. ẹ ti gbé síra. mo ti gbé síra wọn. ok. mi ò sọ bẹ́ẹ̀. kí ló ṣe mí? kí ló ṣe mí? ẹ̀yin lẹ fà á. ẹ̀yin ni arákùnrin yìí ló fà á. gbọ́ sísì kí ló ṣe? kí lẹ ṣe rẹ́ ta ní ó ṣe. mo sì gbìyànjú kí n má sọ kankan bíi Gẹ̀ẹ́sì. Àbújá lẹ ti kúrò. Àkúrẹ́ lẹ wà báyìí. mo sì gbìyànjú. ẹ̀yin lẹ fà á. funfun nẹ́nẹ́ nínú àwa ṣẹ́rí funfun nẹ́nẹ́ nínú àwa àlà funfun gbò. ẹ̀rẹ̀jọ. mo lè jájú láwọ̀ ọmọ mi ò dúdú lò ó. kéyìn funfun kọ́ ni kí inú èèyàn funfun àìmọye ọlọ́wọ́ funfun tí inú wọn bùjò gìrì lọ. èmi. kí ni ìyàtọ̀ láàrin rédò yẹ́rí kí mo máa mi. rédò ẹkù. kí ni wọ́n sọ pé ọ̀kọ̀ọ̀kan èjèèjì là ń yọsẹ̀ lẹ́kù. nínú ṣòkòtò.
ṣòkòtò. Kí lẹ fẹ́ ṣe? Ṣé ṣòkòtò lẹ́kù? Mo ṣì ń rò ó lọ́wọ́. Ó dáa. Ẹ ṣàánú mi, ẹ bá mi tú wẹ́lẹ́wẹ́lẹ́. Ó dáa. Ọ̀kọ̀ọ̀kan èjèèjì là ń yọ sẹ̀lẹ́kù torí nínú ẹkù yẹn tá bá sá jáde ó máa ta sí gbogbo wa lára. Ibẹ̀ dẹ̀ ń yọ̀, inú ẹkù yẹn máa ń yọ̀. Ẹrọ̀fọ̀. Bá mi yọ. Ibi tí wọ́n ti ń fọ epo, tí wọ́n ti ń ṣe epo. Ó ti dá. Ó ní ṣùgbọ́n ekù ni handle ọ̀bẹ àbí àdá. Wọ́n ní tọ́wọ́ ọmọdé ò bá tẹ̀kù idà. A kì í béèrè ikú tó pa bàbá ẹni. Ẹ̀kú òun ni aṣọ eégún. Mo sọ lẹ́ẹ̀kan, mo gbé fúnra wọn ni. Ẹ gbé fúnra wọn. Ṣùgbọ́n eléyìí tó sì wà ń bí sì ráwé ó sì ya eré àgbéléwò. Kò lè yá o. Ó yà. Kò lè yá. Ó lè yá. Kò tó iye tí máa san fún àwọn tó wá ń ṣeré gan. Mo ní ó lè yá. Ṣebí ẹ̀yin lẹ̀ ń wá ìlú mọ̀ọ́ká. Ẹ̀yin lẹ̀ ń wá àwọn Awóbọ́nà kan wá bá yín ṣeré. Ó yá. Mo ń gbàgbé ọ̀ọ́dúnrún. Ó ti dà. Márùndínlógún lé lọ́ọ̀ọ́dúnrún lé ní ẹgbẹ̀rún kan. Ẹgbẹ̀rún kan. Ó yá ẹ bá mi ṣáwọn látọwọ́, ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn ẹjọ́. Ó yá. Kí ni ìyàtọ̀ láàrin ẹ̀gbin àti egbin? Ẹ̀gbin nǹkan ìdọ̀tí. Nǹkan ìdọ̀tí. Egbin nǹkan tó rẹwà. Kí wá ni? Kí ni egbin yẹn? Egbin a máa ń lò fún obìnrin tó rẹwà bí egbin. A kò fi ń wé egbin ni. Obìnrin tó rẹwà. Ẹranko ni. Ẹranko ni, irú ẹranko wo ni? Ó dà máa sún yín síwájú, ó dàbí ẹ̀tù. Gazelle. Ó dàbí ẹ̀tù torí ara ẹ̀ máa ń dán sílùú máa ń dán. Wọ́n ní ó dára bíi egbin. Ó dàbí pé kéèyàn sọ pé ó hùwà bíi kìnìún. Kìnìún ẹ̀yà Júdà a máa ń fi ó fi yẹ fò bí ìdì. Ṣùgbọ́n ẹ̀gbin ni ìdọ̀tí. Ṣé mọ̀ pé ìdọ̀tí kò ń ṣe ọ̀rọ̀ Yorùbá ni? Bẹ́ẹ̀ni. Ibo la ti rí? Ilẹ̀ àwọn àríwá. Àríwá kọ́. Death ni a yí sí ìdọ̀tí. Ìdọ̀tí. Lóòótọ́. Èmi ò mọ̀. Wọ́n ní ó dẹ́tì ìdọ̀tí ibi tá a ti rí ìdọ̀tí nìyẹn. Ó dàbí èdè àyálò. Ó dàbí àmọ́ a ti yá ló ti di tiwa. Ó dàbí bí pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́sì. Ẹ jẹ́ àwọn pé peculiar mess ni. Ṣé mọ̀? Tó bá ní pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́sì. Mi ò mọ̀ mo ṣe mọ̀. Peculiar mess àbí a young girl. Bẹ́ẹ̀ni. A young girl. Bẹ́ẹ̀ni. Ní a young girl. Bẹ́ẹ̀ni. Gbogbo àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ẹ̀gbin èérí ni. Ó yá, wọ́n ti gbà yẹn. Ogójì lé ní àádọ́rùn lé mo ti gbàgbé. Ọ̀ọ́dúnrún. Ogójì lé ní ọ̀ọ́dúnrún lé ní ẹgbẹ̀rún kan. Kí ni Yorùbá ń pè ní? Enini. Enini. Ókì. Eléyìí kì síbẹ̀. Ó kì síbẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ fẹ́ràn ìbéèrè yẹn. Àmọ́ mi ò ẹ bá mi là wẹ́lẹ́wẹ́lẹ́. Enini wọ́n ní ìmọ̀ tú ìmọ̀ jọ, ìmọ̀ enini kì í dalẹ̀. Ẹ̀ẹ́dẹ́rì jọ̀ọ́rí. Àwọn alábòsí. Ní enini. Ẹ ní sùúrù. Ó ti yé mi bí mo sọ pé ìmọ̀ tú ìmọ̀ jọ, ìmọ̀ enini kì í dalẹ̀. Ìyẹn ni wípé ìmọ̀ àwọn alábòsí kò ní di alẹ́. Ṣé nǹkan tẹ́ ń gbìyànjú láti sọ yìí? Ilẹ̀ láì. But tẹ́ sọ yẹn ni mo fẹ́ yọ yẹn. Mi ì sọ bẹ́ẹ̀ o. Mi ì sọ bẹ́ẹ̀. Kí lẹ̀ sọ? Mi ì sọ nǹkan tẹ́ ní mo sọ yìí. Kí ni mo lẹ́ sọ? Ẹ ní mo sọ nǹkan kan mi ì sọ. Sọ nǹkan tí mo lẹ́ sọ. Mi ì lè sọ, èèwọ̀ ni. Ó yá kí lè ní. Ẹ bá mi tún ẹ fẹ́ ṣàánú mi lẹ́ẹ̀kan.
ìmọ̀tú ìmọ̀jọ ìmọ̀ ẹni ni torí èmi gan tó ẹ bá béèrè lọ́wọ́ mi tí n bá fún yín ní ìdáhùn tẹ́ bá fún mi ní irú ìdáhùn yìí nǹkan tí màá rò lẹ́rù yìí pé ìmọ̀tú ìmọ̀jọ ìmọ̀ ẹni ni kì í dalẹ̀ máa èmi náà lè wò pé ẹni ní nǹkan tí àwọn alábòsí aláròká àbí kìíní kan pé kò ní dalẹ̀ ṣùgbọ́n kì í ṣe nǹkan tó jẹ́ nìyẹn. ṣe lè fún mi ní àpèjúwe mìíràn. Mi ò mọ bí mo ṣe máa ṣàpèjúwe míì fún yín báyìí tẹ́ ẹ bá mọ̀ ẹ. kí ló dé tẹ sáré parẹ́. omi tó wà lára ewé tó máa ṣe sáré ṣe mọ̀ pé kò lè dalẹ̀ pé mi ò ní mọ̀. ṣé àròpin wà bẹ́ẹ̀ ni. wọn ò tiẹ̀ dúró kẹ́ni kan parẹ́ wọ́n sáré parẹ́. ṣé wọ́n tún parẹ́ ni. wọ́n ti parẹ́. ẹ gbà á mọ́ra ṣe mọ̀ pé àwọn ewé tó máa ń ṣe sára omi yẹn àwọn omi tó máa ń ṣe sára ewé yẹn ẹ pẹ̀lẹ́ tí ò bá ṣe òkè tẹ́ sọ yẹn nísìn ibi tẹ́ bá ṣe. ìgbà wo ni mo sọ. ti ẹ̀kan yẹn ni tipẹ́tipẹ́ yẹn. mo bá ṣì wà ní. ẹ bá ṣì wà ní. òkè náà mo ṣì wà. òkè lẹ́ṣin wà yín náà mo fẹ́ràn yín gan. kéèyàn máa gba nǹkan tó alábọ́dé bọ́lọ́run kéèyàn gba àwọn èèyàn tó ti wá bíbà yìí wọn ò sí ní 1,100 tẹ́ wà yìí. tó jẹ́ òṣèré àwọn èèyàn kan náà lọ gba owó tó gọbọ ìlọlé. ẹ ti ṣí ẹ filẹ̀ ó dà. ẹ pẹ̀lẹ́ o ẹ jẹun o. ẹ máa sọ. ó dà. 25 lé ní 300 lé ní 1,000. ó yá. kí ni ìyàtọ̀ láàrin dòdòdò ìgboro àti dòrèrè ìgboro? ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti orí ẹlẹ́ẹ̀kejì. ìgboro àdúgbò àyíká tó lajú. nǹkan tí mo fẹ́ gbọ́ nìyẹn lajú yẹn gan-an. ìgboro ti dàrú ẹ múrin yẹn. mo mọ̀. ẹ kọ. kò wùn mí kọ. kí wàá ní ìgboro. ẹ bá mi yànnàná ẹ. ṣe mọ̀ pé méjì ni mo ti gbà kan. ẹ ti gbà kan. òdìkejì ẹni. òdìkejì ẹni. òdìkejì ìgboro. igbó. tí ò lajú. tí ò ibi tí wọn ọkọ tiẹ̀ tí wọn bí inú gbó. ó ti dà. ìgboro ibi tó ti lajú ìgboro ibi tí ò tí ì lajú rárá pínpín. ìgboro. ó ti dà. níbo nínú yín. ọmọ Ìjẹ̀bú ni mí. ṣé ìgboro. ọmọ Àgọ́wòye. ṣé ìgboro ni àbí ìgboro. ó ní méjèèjì. ṣùgbọ́n ó ní ìgboro dẹ̀ ní ìgboro. tọ̀dọ̀ yín gangan. ilé ẹ̀kọ́ gíga wà ń bẹ̀. ìyẹn ló wá kí lẹ̀ ń gbìyànjú láti sọ. ìgboro ni. ìgboro ni. ó dà. ìgboro. ìgboro. ní tọ̀dọ̀ yín. bẹ́ẹ̀ ni. tẹ̀gbẹ́ yín ńkọ́. ìgboro náà ni. kí ló dé báyìí. ó yá. àwọn ìkà mo ń sọ lẹ́ẹ̀kan yẹn pé ìkàlẹ̀ fẹ́ ṣe fún mi. ẹni tó mo ti wà lórí ètò Yorùbá tán ti ń sọ èdè kàbìtìkàbìtì. ẹni tó kọ́kọ́ kọlà ìkànnà èṣe ìbàjẹ́ ló gbọ́ tí báyọ̀ táyé sì sọ́dọ̀rin. 22 lé ní 50 lé ní 1,000. 50? àbí kí ẹ̀yin sọ bí mo yẹ máa pè é. ṣé 50 ni àbí 300? 300. ẹ má bínú. 22 lé ní 300 lé ní 1,000. kí ni ìyàtọ̀ láàrin agodongbo àti ẹgbọ̀rọ̀? ẹ bá mi yọ̀nà náà ẹ jọ̀ọ́. Àdínà tún yàn gbogbo eléyìí torí Ọlọ́run. Mi ì gbọ́ rí. Ẹ lò kan nínú Jagunjagun. Wọ́n lò nínú Jagunjagun.
wọ́n lò ìyá ẹ̀ nínú jagunjagun àbí bàbá ẹ̀ kan wọ́n lo nínú ìyá ìkànnà àwọn orúkọ takọ ẹ̀. ẹ dẹ̀ tún jẹ́ kan ẹ jẹ́ ìyá àbí bàbá ẹ̀ kan nínú méjèèjì nínú jagunjagun ẹ dẹ̀ tún lo ìyá àbí bàbá ẹ̀ kan nínú jagunjagun náà. Agodongbo. Ṣé èèyàn ni? Mo ní ṣé ẹ̀ ń lóyàn ni? Kí la lò á lo ọ̀rọ̀ yẹn àbí báwo? A lò já ẹ̀. Ó yá ẹ mọ̀. Ẹ má ti parẹ́ ẹ ní sùúrù. Ó yá mo fẹ́ ka ẹ bá fi fún kí ni bẹ́ẹ̀ sí. Ẹ mọ̀ pé tẹ bá ṣàlàyé fún mi dáadáa. Agodongbo ọmọ ẹranko kan ni méjèèjì. Ọmọ ẹranko ni méjèèjì. Filẹ̀ wọ́n máa rántí. Ọmọ ẹranko. Ìkan ẹ lò láti ìkan ẹ̀jẹ̀ kan wọn kì í ṣe kí wọ́n ń jẹ ṣùgbọ́n ó dàbí wọ́n sábà wọ́n ń jẹ kan kì í ṣe pé èèwọ̀ ẹṣin ni èwo. Agodongbo. Bẹ́ẹ̀ ni ọmọ ẹṣin ni. Bẹ́ẹ̀. Kí wàá ní ìkejì? Ìyẹn ẹ̀ ń jẹ yẹn tààrà. Bíi ẹran kí ni? Ẹja máa là ẹran kí ni? Ẹ ní sùúrù mo ti gbà kan. Ẹlẹ́sẹ̀ fẹ́ parẹ́. Ẹran kí ni? Ṣé màálù ni ẹ? Bẹ́ẹ̀ ni màálù ni. Mo pàtẹ́wọ́ fúnra mi. Ó dà ẹ bá mi pàtẹ́wọ́. Ó yá. Agodongbo, ẹṣin, ẹgbọ̀rọ̀, màálù. Ó dà. Ọmọ ẹ̀ ni o kì í ṣòun gọgọ. Ó ti yé mi. Mẹ́tàdínlógójì. Ìbéèrè kẹtàdínlógójì. Lé ní ọ̀ọ́dúnrún. Lé ní ẹgbẹ̀rún kan. Kí ni ìyàtọ̀ láàárín orúkọ àmútọ̀runwá wọ̀nyí? Odù àti olúgbòdì. Dòmí, òdú àti olúgbòdì. Mo ti gbọ́ olúgbòdì yìí rí. Òdú yẹn ni mi ò gbọ́ rí. Kí ló olúgbòdì? Òdú ni mí. Kì í ṣe àìmọ̀ fún olóko. Rárá, ìyẹn yàtọ̀. Ó yàtọ̀. Onípọ́nà ìyẹn yàtọ̀. Kí wá ní odù eré? Kí ni ẹ sọ olúgbòdì máa sọ òdù fún yín? Mi tí olúgbòdì mo kàn máa ń gbìn. Mo ti gbọ́ bí a nínú òwe ẹni sùúrù. Òwe wo ẹ pa òwe yẹn? Ẹni sùúrù. Ẹ pa òwe yẹn náà. Mo ò rántí. Àmọ́ mo mọ̀ pé mo ti ṣalábàpàdé ọ̀rọ̀ yìí rí. Ṣé ẹ mọ̀? Tẹ́ bá sún mi síwájú. Ó dáa. Ìkan ọmọ tàbí tó ní ìka ọwọ́ mẹ́fà àbí ọmọ tàbí tó ní ìka ẹsẹ̀ mẹ́fà àbí? Bẹ́ẹ̀. Èwo nínú wọn? Olúgbòdì. Èwo lolúgbòdì? Tó ní ìka ẹsẹ̀ mẹ́fà bí tọwọ́ àbí tẹsẹ̀. Èwo lolúgbòdì nínú wọn? Ẹni sùúrù. Kí ni ìyàtọ̀ láàrin orúkọ àmútọ̀runwá wọ̀nyí? Ìkan ó ní ìka ọwọ́. Ṣé ẹ ti rí wọn rí? Ẹ ti rí? Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n a máa ń gé. Bẹ́ẹ̀ni. A máa ọwọ́ mẹ́fà tẹsẹ̀ mẹ́fà. Èwo nínú wọn? Ìkan nínú wọn ọwọ́. Ìkan nínú wọn ẹsẹ̀. Òdú àti olúgbòdì yẹn. Èwo? Olúgbòdì ọwọ́. Òdú ẹsẹ̀. Òdú ẹsẹ̀. Ẹ bá ń parí. Ẹ ti gbé síra.
olúgbòdì ní tẹsẹ̀ òdú ní tọwọ́. Ó dà. Bàbá mi téèyàn bá kí n ṣọmọ nínàkúnà téèyàn bá kí n ṣọmọ nínàkúnà. Ìbéèrè mélòó ló kù fún mi? Ok, ọ̀kan lẹ́yìn eléyìí. Ṣé ẹ rí eléyìí? Ó lọ sí àgọ́ òwòye. Kò lè répo sínú ọkọ̀ mi. Ó rà á. Kò ní gbé mi padà. Ṣùgbọ́n á gbé yín lọ. Á tì mí dán. Ilé làbẹ̀ òsì mi oko. Ẹ ṣàdélé. Tẹ bá débẹ̀ gan èlò náà ń gbalé lágọ̀ọ́ òwòye. Àgọ́ lẹ ṣàpè. Kí ni ìtumọ̀ yẹn? Ṣé bẹ́yìn lẹ sọ pé ìgboro ní lẹ́ẹ̀kan? Mi ì sọ bẹ́ẹ̀, ìgboro. Ọ̀dà. Ó yá. Parí ẹ̀jẹ̀ 28 lé ní igba lé ní ẹgbẹ̀rún kan. Ó dà. Parí òwe Yorùbá yìí. Bí ò bá ní ọwọ́ ará ilé nínú, ẹ̀ṣẹ̀ kì í dédé ṣẹ́. Ẹ dúró ẹ ní sùúrù. Bẹ́ẹ̀ ṣe sọ yìí àfi bíi pé mi ò gbọ́ rí. Bí ò bá ní ọwọ́ ará ilé nínú, ẹ̀ṣẹ̀ kì í dédé ṣẹ́. Torí bí ikú lé ò pa ni. Tòde ò lè pa ni. Tòde ò lè pa ni. Òwe náà ni ó lè má jẹ́ bó ṣe ń lò ní. Àmọ́ mo mọ̀ pé ẹ jẹ́ ká lọ. Ẹ̀yìnkùlé dẹ̀ lọ̀tá wà. Inú ilé la ṣe ń gbé. Ọ̀tá wà tá à ń sọ yẹn kò ń ṣe ti Canada. Bí ò bá ní ọwọ́ ará ilé nínú. Bí ò bá ní ọwọ́ ará ilé nínú. Ẹ máa ń ṣàánú àwọn èèyàn. Ẹ ṣàánú mi. Bí ò bá ní ọ̀rá kí ló dé tẹ̀ ń ṣe ẹ dẹ̀ sọ ẹ má sọ màá mọ̀. Bí ò bá ní ọwọ́ ará ilé nínú ẹ̀yin gan owó ẹ̀ mọ́. Ẹni tó máa sọ parí ẹ̀ lélẹ̀. Bí ò bá ní dúró. Bí ò bá ní ọwọ́ ará ilé nínú. Àwọn òwe yìí dẹ̀ máa ń kọjá lẹ́gbẹ̀ẹ́ yìí. Ẹ̀yin lẹ́ẹ̀dẹ̀ wá mú nígbà tó ń kọjá yẹn. Jẹ́ mú mi. Ẹ pẹ̀lẹ́. Ó tó bẹ́ẹ̀. Ẹ mú mi léka tẹ́ ń ṣe fún mi. Ó yá, tí ò bá lọ́wọ́ ara lé nínú. Tí ò bá ní ọwọ́ ará ilé nínú. Àlejò. Tí ò bá lọ́wọ́ ara lé nínú, àlejò. Tí ò bá ní ọwọ́ ará ilé nínú, àlejò ní sọ̀rọ̀ ẹ̀dọ́ nílé. Àìṣe tán. Tí ò bá lọ́wọ́ ara lé nínú, àlejò lè mọ sàárè àkúrà. Àlejò lè mọ sàárè àkúrà. Bẹ́ẹ̀ kò sọ pé àkúrà gan. Bí ò bá lọ́wọ́ ara lé nínú, àlejò lè mọ sàárè àfọ́jú, sàárè ìyá àgbà. Àlejò lè mọ sàárè ìyá àgbà. Mo ti mú ojú yín sọ́wọ́ báyìí ẹ̀yin. Tí ò bá lọ́wọ́ ara lé nínú. Mo ti mú ojú yín sọ́wọ́. Ìgbọ́n tẹ́ bá wù pé ó lè jẹ́. Tí ò bá lọ́wọ́ ara lé nínú. Àlejò lè lálẹ́ mọ́ ibi iná máa sìn kìíní. Báwo lówó yẹn ṣe yé yín sí? Ilẹ̀ tí ò bá tójú ẹni ṣú ni ilẹ̀ ẹ̀bẹ̀ máa ń ṣòro rìn. Ẹ pẹ̀lẹ́. Òwe wù mí pa. Òwe ń gùn yín. Ó gùn mí. Nǹkan tó túmọ̀ sí ni wípé gẹ́gẹ́ bá a ṣe sọ lẹ́ẹ̀kan ẹni mọ̀ ni ló ń ṣe ni náà. Ẹni ló ń ṣe ni. Báwo ló ṣe mọ̀ pé èèyàn kọ́kọ́ mọ̀ pé èèyàn kan délé yín ó dẹ̀ mọ ibi tẹ́ gbówó sí? Ara alẹ́ ni. Kò dẹ̀ wọlé yín. Ara alẹ́ kan ti ṣàlàyé fún. Ó ti sọ fún pé ibi tó wà lélẹ̀. Wọ́n ní bí nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹni tẹ́ ẹ̀ ń sọ pé ó ṣe yìí tẹ́ ẹ ka mọ́ lọ́wọ́ yìí báwo ló ṣe mọ̀ pé ibi tẹ́ fi sí nìyẹn? Bẹ́ẹ̀ni. Tí ò bá lọ́wọ́ ara lé nú. Ó yá, ìbéèrè tó gbẹ̀yìn. Ó dà. Ìbéèrè 54 ó lé ní 50.
ọ̀ọ́dúnrún àti àádọ́rùn. Ó fẹ́ jọra. Ó lé ní ọ̀ọ́dúnrún, ó lé ní ẹgbẹ̀rún kan. Parí òwe Yorùbá yìí. So kọ́lé. Ọlọ́run pèsè owó fún mi kí n lè kọ́lé o. Àbí? So kọ́lẹ̀. No, kọ́kọ́. Bá mi yọ nóò yẹn. Mi ò sọ bẹ́ẹ̀. Ó jáde tán. Mi ò sọ bẹ́ẹ̀. Ó jáde. Mi ò sọ bẹ́ẹ̀. Mi ò sọ bẹ́ẹ̀. Mi ò sọ bẹ́ẹ̀. Mi ò sọ bẹ́ẹ̀. Mi ò sọ. Mi ò sọ. Mi ò sọ. Mi ò sọ. Filẹ̀. Ẹ ṣeun mọ̀ filẹ̀ ni. Ẹ ṣeun, mo dúpẹ́. Ó yá. Sókólé. Parí òwe. Sókólé. Sókólé. Kó má bàa di tara oko. Sókólé. Ẹni sùúrù àti ìṣetán. Sísì. Sókólé. Kó má bàa di tara oko. Ní ìgboro. Ní àgọ́wòye. Nítòsí ìgboro. Ẹni sùúrù. Ṣé ẹ mọ̀ pé ìgboro ni Ìjẹ̀bú Òde? Sókólé. Kéèyàn sọ nǹkan kó le. Kó le. Kó má bàa tú. Kó má bàa tú. Ẹ̀dẹ̀ ṣàánú mi. Sókólé. Ẹ mọ̀. Ọwọ́ okùn ló wà. Sókólé. Ọwọ́ okùn ló wà. Kì í ṣọwọ́ okùn. Ṣèbéyàn ló fẹ́ so. Ó lè jà. Sókólé ọwọ́. Nísìnyí, èmi tó jẹ́ pé olùkọ́ èdè Yorùbá ni mí. Kẹ wá gbé mi kẹ ní kí wá ṣe eré àgbéléwò. Kẹ wá ní o gbọ́dọ̀ ṣe bíi ti Jide Awobona kó ṣe bó ṣe é ṣe yẹ. Ọwọ́ ọ̀tá ló wà. Ọwọ́ mi ló wà. Mi ò mọ̀ ṣe. Mo máa tààtà débi kí lè máa tààtà. Mi ò mọ̀ kí ìlà débi kí lè máa lágé. Olùdarí lè kọ́ yín. Olùdarí ètò lè kọ́ yín. Kì í ṣe pé mo fi gbéraga. Ẹ lè kọ́ Yorùbá bí mo ṣe ń kọ́ Yorùbá. Bẹ́ẹ̀ni. Gbọ́n ni ó yá kọ́ bí ilé kan ṣe ń kọ́ kó kọ́ bẹ́ẹ̀ yẹn. Bàbá mi èmi náà lè ṣe eré àgbéléwò bẹ́ẹ̀ ṣe ṣe kò sí bí mo ṣe fẹ́ ṣe mi ò lè ṣe ká má kọ̀ tẹ̀ ọ̀tún ra wa. Ìyẹn túmọ̀ sí wípé ká máa jẹ́ kí ká fi ẹni tó kújú wọ̀n sí nǹkan tí a bá fẹ́ ṣe. Tá bá wá bẹ̀rẹ̀ sí ní ẹni yẹn lára pé ṣé báyìí ó dàbí ìgbà tá a mẹ́ṣin lọ sódò ni tá a wá fẹ́ fipá mu pé kó mu omi kó bí pé kéèyàn wàṣẹ wá sọ́dọ̀ yín ẹ mọ̀ pé ní ò lè ṣe ṣùgbọ́n torí pé ó wá láti lu yín ó wá látàgọ́wòye ẹ wá ní àgọ́wòye torí pé ó wá látàgọ́wòye gan-an òun ló ẹlẹ́ máa gbé fún òun dẹ̀rẹ̀ kò lọlé ẹ̀kọ́ kò ní ìwé ẹ̀rí kankan ẹ wá ní ó dáa torí pé mo ní iléeṣẹ́ ọkọ̀ òfurufú ẹ wá ní ọkọ̀ òfurufú tí mo ṣẹ̀ṣẹ̀ rà yìí òun ló gbọ́dọ̀ òun wọ́wọ́ tukọ̀ òfurufú yìí gan dandan ó yẹ kó wá ní wọ́ jọ ìwọ ni wàá gbé gbogbo wa yìí o wàá wakọ̀ òfurufú yìí dáadáa ẹ̀ ń Sókólé nìyẹn o ẹ̀kọ́ tí ẹ̀ tí ì gbéra ẹ̀ka ọlọ́run ká wà sọ pé àpàdé lẹ́sẹ̀ Jésù. Sókólé ọwọ́ òkun ló wà. Ó bá ẹ̀yin tẹ́ ń darí eré àgbéléwò wí ẹmẹni tó lè kújú wọn láti kó ipa kan ṣùgbọ́n ẹ wá kí ara lébọ̀ ó dàbí ẹnu ọjọ́ mẹ́ta tí àwọn máa sọ síta sí àwọn tó ń ṣe eré àgbéléwò ní ilẹ̀ Gẹ̀ẹ́sì ní Amẹ́ríkà wọ́n kàn sí mi pé kí n kọ́ àwọn ọmọ ilẹ̀ Amẹ́ríkà kan ní èdè Yorùbá kí wọ́n fi lè kópa ní eré àgbéléwò kan èmi náà owó yẹn ṣe dẹ̀ ṣùgbọ́n ìgbà tí mo wò ó dáadáa kò sí bí wọ́n ṣe máa sọ èdè Yorùbá tó lè dàbí tiwa ní àárín oṣù mélòó nǹkan tẹ́ ti ń sọ ṣe bí òun lẹ sọ tẹ́ la òkè mọ́lẹ̀ yìí ṣe mọ̀ tẹ́ ti ń sọ tipẹ́ máa àmọ́ mo gbìyànjú àwọn ìbéèrè yìí ni mi ò fi bẹ́ẹ̀ gbà. Wọ́n ní àgbẹ̀dẹ ń rọkọ́ o àgbẹ̀dẹ ń radà ta ni ó rọ̀ wá fáwọn tó ní wà nú kò sí bá a ṣe fẹ́ rọ́ sí
tó máa kún fún ẹni yẹn láti lè kópa yẹn dáadáa. Ìdí tó fi máa ń sọ tí àwọn tó máa ń kópa tó ń fi tán ní kó sọ̀rọ̀ bíi tiwa tá máa sọ wọ́n máa pa Yorùbá lẹ́kún nínú eré àgbéléwò. Báwo ni ẹ ṣe fẹ́ rí ipa kó nínú eré àgbéléwò tí a bá ń jẹ́ kí àwọn tí wọ́n gbọ́ èdè kán bẹ̀rẹ̀ sí máa kópa tó bá ṣe pé wọ́n lè sọ nísìnyí, ṣùgbọ́n mo sọ fún wọn pé mo ní rárá a ní di méjì, a ní yín, a ní ẹ̀gbọ́n Fẹ́mi Adébáyọ̀, a ní wọ́n pọ̀ lóríṣiríṣi. Mo dárúkọ bàbá Ṣátà, mo dárúkọ wọn fún wọn gbà yẹn pé mo dárúkọ pé ẹ lọ bá àwọn yẹn, mo mọ̀ bẹ́ẹ̀ ṣe lè rí wọn. A máa wá gangan fúnra wa náà ṣe bẹ́ẹ̀ fúnra wa ń bí. Ìyẹn èmi ò wá mọ̀ o ṣùgbọ́n mo mọ̀ pé mo kọ owó yẹn. Bẹ́ẹ̀ni. Mo kọ ó dẹ̀ owó tó pọ̀. Ó dẹ̀ kọ díẹ̀ ṣùgbọ́n mo kọ torí mo ń fẹ́ kí nísìsiyìí tí mo wá nílò owó gan àbá ti kó lọ síbi tá a ti fẹ́ ṣe. Èmi rí wípé lára àwọn nǹkan tẹ́ fi kọ ni wípé rí bí iṣẹ́ tó lámìlaka. Rárá o mo ti kọ́ ṣerú ẹ̀ fún àwọn tala mo ti ṣerú ẹ̀ rí fún ipa kan tí wọ́n fún eré àgbéléwò kan tí wọ́n ṣe tó ní Yorùbá nínú. Èmi ni mo kọ́ àwọn ará Amẹ́ríkà yẹn ní bọ́n ṣe sọ Yorùbá ṣùgbọ́n wọn ò sọ bó ṣe yẹ kó sọ kó sí wọ́n ṣe máa ṣe bòlò kó márùn gbẹ́ ẹ̀ ṣe mọ̀ kò sí mọ́ ṣe. Ṣùgbọ́n ilé ìtàn wa gbé wá yẹn mo ní jẹ́ ká ṣe ẹ lọ bá àwọn tiwantiwa káwọn náà kan lọ sàn. A dúpẹ́ pé ẹ wá sí orí ètò lénìí. Gẹ́gẹ́ mo ṣe máa ń sọ a ti ní tiwa, a ti ní ibi tá a ti ń gbóhùn tó jẹ́ tiwa. Gbogbo ilé ibi tá a ń lò yìí wọ́n fún wa lọ́fẹ̀ẹ́ ni. Ibi tá a kọ́kọ́ lò bàbá mi ni wọ́n fún wa níbẹ̀ yẹn tá a lò ó fẹ́ pọ́dún kan tá a lò ń bẹ̀. Ibi náà àwọn ATB homes bàbá tó bá tẹ́lẹ̀ náà fún wa níbí lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n tọmọdé bá tó lọ́kọ alọ́kọ tó bá tó ládàá aládàá. A ti ní ibi tiwa tó jẹ́ wípé tó máa jẹ́ gbọ̀ngàn Masọyinbo tó jẹ́ ilé kan ni a ní ní erékùṣù Èkó ní bíbáyìí. Ṣùgbọ́n yá mọ̀ pé owó mi ni mo máa ń ná owó mi ni mo ṣì ń ná. Nǹkan tó fi ń dùn mí díẹ̀ pé mi ò gba owó yẹn nìyẹn ṣùgbọ́n ó dáa bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ tẹ́ bá fẹ́ ràn mí lọ́wọ́ láti ràn wá lọ́wọ́ láti lè máa ṣiṣẹ́ ìsìn láti lè máa ẹ jọ̀ọ́ ẹ bá mi fi òkà ẹ̀rọ ìbára àsùnwọ̀n ilé ìfowópamọ́ wa sí ibi àti wípé ẹ lè fi ìwé ránṣẹ́ sí mi ní olùkọ́@yoruba.com kí ẹ jọ̀ọ́ kẹ́ ràn wá lọ́wọ́. Ẹ ṣé gan ni o tẹ́ wá sórí ètò lẹ́ni eléyìí àfún yín. Ẹ ṣé mo dúpẹ́. Ìrọ̀rí tó bá yẹ pé ẹ sọ Gẹ̀ẹ́sì báyìí bá fún yín ní nǹkan sí ṣùgbọ́n Gẹ̀ẹ́sì tẹ́ sọ yẹn. Ṣé mi ò gbìyànjú rárá? Ẹ gbìyànjú o. Àwọn kí n má dárúkọ mo forúkọ bò wọ́n láṣìírí. Ọ̀rẹ́ mi kan ló kọ eléyìí ó ṣe yìí fún mi àròfọ̀ àti ìjìnlẹ̀ èdè Yorùbá ó dùn gan tẹ́ bá kà á ojú ìjọ ẹ máa rí ọgbọ́n díẹ̀ níbẹ̀. Àkópọ̀ ìtàn lábẹ́ òṣùpá ìyàwó kan náà ló kọ Mẹ́rọ̀déhùn Àfìlàkà àwọn náà kọ wọ́n ní ká fún yín náà. Ẹ ṣé mo dúpẹ́. Eléyìí wọ́n ṣe fún wa lọ́fẹ̀ẹ́ ni ó pọ̀ wọ́n ní ká máa pín pé ká fún yín. Ife ìmumi wà ń bẹ̀ fún yín àti eléyìí ká fún mu tíì. Eléyìí ife ìmumi ni méjì wọ́n ṣe fún wa èèyàn kan ló ṣe méjì fún wa lọ́fẹ̀ẹ́ pé ká fún yín. Aṣọ yìí àwọn the fabric place àwọn ni wọ́n gbogbo aṣọ tí mò ń wọ̀ ìbí eléyìí tí mo wọ̀ yìí nísìn àwọn ni wọ́n ṣe àwọn náà tà fún mi kò ń ṣe pé wọ́n fún mi lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n aṣáàdúpẹ́ wọ́n ní ká fún yín ní ó rẹwà eléyìí ẹ fẹ́ràn mo fẹ́ràn ẹ̀ mo fẹ́ràn ẹ̀ wọ́n ní ká fún yín fabric place ní orúkọ wọn wọ́n ní adúpẹ́ ká fún yín ní ìyẹn lágbára Ọlọ́run iwájú lẹ máa lọ ẹ ní lọ sẹ́yìn o ẹni ìní lẹ máa jẹ́ o ẹ ní dẹni àná o tó bá tún dọdún tó ń bọ̀ wá ní òní ẹni ìní ni yín ẹ̀wọ̀n pé déèyàn bá ti èèyàn lè wà láyé kó ẹni yẹn gangan fúnra rẹ̀ kó sọ pé nígbà ayé mi ẹ̀wọ̀n kó ṣeé a máa sọ pé nígbà ayé òun nígbà tóun sì ń jẹ́ orúkọ òun èdè yẹn ò ní fọ̀ sí wa mọ̀ pé nǹkan tó burú ni nígbà tó bá mọ̀ mí nígbà tí mo ṣe ń jẹ́ orúkọ mi
ẹni èní lẹ máa jẹ́ o, àtẹ̀yin àtèmi àti gbogbo wa pátápátá o. àṣẹ. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó tún jẹ́ kí a ṣe ètò tèní, ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ, nígbà tẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ, tí ń ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbé ní ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ, á tún ti ṣe tèní o, á tún fún wa lórí ọ̀fẹ́ láti tún ṣe tẹ̀mí. tẹ́ bá fẹ́ gbọ́wọ́ wa abẹ́ fẹ́ kópa lórí ètò yìí, ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ tẹ́ fi wò wá ní sáà yìí. Ọlálékan Fábílọ́lá lórúkọ mi, èjì ọba ní mi ọmọ òlàlẹ̀ ọmọ ajígbàgbà rẹ̀, arégbèjì sọ́ọ̀dọ̀ fi roko, arégbèjì ọrọ̀ ọ̀dọ̀ fi bọ́ àlédè jí ọba. kó tó dìgbà míì, ire o, pùm. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, Masoyinbo ń bí. Kamari, Masoyinbo. Kamari, Masoyinbo ń bí. Kamari, Masoyinbo. Masoyinbo, má ṣe sọyìnbó. Kálejò máa lo èdè mi ni ó sọ. Masọyinbo, má ṣe